lórí ẹ̀sùn tí gbajúgbajà olóṣèlú ni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ìyẹn Peter Obi. Bàbá náà ó mà ti sọ̀rọ̀, ó ti padà sọ̀rọ̀ lórí nǹkan tí àwọn aláṣẹ iléèwé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fojú ẹ̀ rí. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti kúrò lọ́rọ̀ àwáwí tí wọ́n ń sọ tó sì ló ti ní ejò ti lọ́wọ́ nú àti kó ti lọ́rọ̀ òṣèlú nú, nítorí pé bóun bá ní kóun kà ní ẹni èjì ẹ̀ta ó ní yóò ti lé ní iléèwé mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ iléèwé gíga tó lóyìnbó ń pè ní yunifásitì tí wọ́n ti pe òun láti wá bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ni àwọn aláṣẹ àti alákòóso iléèwé náà ni wọn yóò fagilé, èyí tí ó ní ó jẹ́ mú fura wá pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní gbogbo wọn dọ́gbọ́n ṣiṣẹ́ fún tí wọn sì fẹ́ kí àwọn alátakò kí wọ́n ráàyè bá àwọn ọ̀dọ́ sọ̀rọ̀. Lára ti wípé ọ̀sẹ̀ tó kọjá lọ́jọ́ àbámẹ́ta tí ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá ní àwọn akẹ́kọ̀ọ́ iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tó wà ní ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ránṣẹ́ pé Peter Obi láti wá bá wọn sọ̀rọ̀ pàtàkì ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n tó jẹ́ pé bó ṣe di ọjọ́ ẹtì ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ó ní àṣẹ jáde láti àwọn ọ̀dọ̀ àwọn aláṣẹ iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University wípé kí wọ́n fagilé ètò náà nítorí pé kò ní lè wáyé mọ́. Ṣá o, ọ̀rọ̀ yìí ni Peter Obi ló lọ gbé sórí ayélujára tó sì jẹ́ kó di mọ̀ pé ìwà burúkú tí ò dára ni. Ó ní òun ò mọ ìdí tí wọ́n fi lọ fagilé ètò tó ń fẹ́ bá àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe. Bẹ́ẹ̀ ni ó lóun tí ń wòye pé láti bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn ọ̀pọ̀ àwọn iléèwé tí òun ti máa lọ ń bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ẹni wọn fààyè gba òun mọ́, èyí tó ní ó ti wá mú ìfura dání báyìí. Nígbà tọ́rọ̀ ètò tí ń jà rìnrìn tó sì jẹ́ pé níṣe ni àwọn kan sọ̀rọ̀ sí àwọn alákòóso iléèwé ìpè wọn lè máa jẹ́ ká lò wọ́n fún ọ̀rọ̀ òṣèlú. Ìní iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University iná máa padà sọ̀rọ̀ síta lórí ọ̀rọ̀ yìí tó sì jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ máa rí gẹ́gẹ́ bí Peter Obi ṣe sọ nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University OAU spokesperson ọ̀gbẹ́ni Abíọ́dún Ọlárẹ̀wájú tó fi síta ló jẹ́ kó di mọ̀ pé inú gbọ̀ngàn Odùduwà tí ó wà ní ìlú Ilé-Ifẹ̀ iná ti fẹ́ ṣe ayẹyẹ ìwúyè fún inú wọn ti pé Peter Obi láti wá bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀, ṣùgbọ́n tó ní wọn ò fi ọ̀rọ̀ náà tó àwọn létí. Ó ní bàbá ń gbé olóṣèlú tó lórúkọ tàbí ẹni tó jẹ́ ẹni tó níyì láàrin ìlú tó máa ń gbé bọ̀ wọ́n máa gbọ́dọ̀ fi tó àwọn aláṣẹ iléèwé létí láti pèsè ètò ààbò àtàwọn nǹkan tó yẹ, ṣùgbọ́n wọ́n ní kù ọjọ́ kan tí ètò náà yóò wáyé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ń tó àwọn létí. Eléyìí ló sì ní ó jẹ́ káwọn fagilé tí kì í ṣe pé bóyá àwọn gbógun ti Peter Obi tàbí bóyá àwọn kórìíra ẹ̀.